Olokun sẹ́ni adé nígbà tó rọjà ìjìbò ẹkùn lọ́rẹ̀ dáfá. Ọ̀yẹ̀ púpọ̀, ìwòrí kọ̀, ọ̀bàrà kọ̀, èjì ògbé kọ̀. Wọn ò dáfá fólókun. Èjì ọ̀ràngún méjèèjì ó fa ìkórìíra dáfá Olókun o. Ajé wọlé, ọlá wọlé, ó dẹni iyì, ó dẹni ẹ̀yẹ, ìlà wa gorí ẹ̀gbọ́n rẹ̀ tó. Àwọn kò ṣàìfà ìkórìíra fárí ajé lójú fẹ́ lọ́jà ìdìbò mẹ́kún. Ìrìn ajé wọlé, ìrè owó wọlé, ìrè ọlá wọlé, àfà ìkórìíra agbárí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emere, mo kí gbogbo yín jákèjádò àgbáyé, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa àti níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Ètò yín, ètò wa náà ni àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emere, episode 89 ni èyí tí a wà yìí tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, episode 89 ni eléyìí. Fún ẹ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ni eléyìí tí ẹ̀ ń wò wá tàbí tí ẹ bá fídíò yìí pàdé, ẹ bá mi lọ sí orí YouTube channel wa Ọba Àṣà Àgbáyé, kí ẹ lọ wo bẹ̀rẹ̀ láti episode 1 títí dé episode 89 èyí tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni ẹ máa kọ́ ní ibẹ̀, nítorí pé àwọn àṣírí tó pamọ́ náà ni a fi ń hàn fún gbogbo àgbáyé, àti pé ajẹ́kọ̀ọ́ ti gbé mímọ̀ fún gbogbo àgbáyé pé ẹgbẹ́ kìí ṣe ohun tí kò dára rárá, àti pé kò sẹ́ni tí ò ní ẹgbẹ́. Ẹni tí mo mú wá sí orí ètò tí ò ní, òun ni Yèyé Olókun ti ìpínlẹ̀ Ondo, Arugba Olokun Àgbáyé. Láti ìpínlẹ̀ Ondo ni a ti mú wọn wá. Wọ́n á dá orúkọ wọn àti ìlú ibi tí wọ́n ti wá. Ó yá yìí. Orúkọ ti tèmi ni Yèyé Olókun Ondo State, tí mo sì jẹ́ Arugba Olokun Àgbáyé. Mo wá láti ìlú. Orúkọ yín gangan. Orúkọ mi Olórí Ọláyẹmí Aríwájòyè, tí mo sì jẹ́ Yèyé Olókun Ondo State, Arugba Olokun Àgbáyé. Mo wá láti ìlú Ondo State. Ìlú wo ló Ondo State? Òkè Àgbè, Àkókó. Wọ́n ní pé ìlú Òkè Àgbè, Àkókó, gbogbo wa mọ̀ pé Àkókó pọ̀, Àkókó pọ̀ gan. Tá bá ka àwọn ìlú tí ó wà ní Àkókó, á fẹ́ wọ 470 different towns, tí a sì tún ní about 440 different languages ní Àkókó. Ṣẹ̀rí pé Àkókó ni Olódùmarè ti dá èdè ìlú. Kò ju bí ìlú bí 6 sí 7 tí èdè wọn jọra. Ìlú kan, èdè kan ni. Ìlú tí èdè wọn tún wá dàrú jù, òun ni ìlú tí agbébí Ọba Àṣà Àgbáyé lọ́mọ, ìyẹn ní ìlú Ọ̀kà Àkókó. At least a ní almost 18 community ní ìlú Ọ̀kà Àkókó. A dẹ̀ ní 18 different languages ní Ọ̀kà Àkókó, tó sì wá jẹ́ ọ̀kan lára ìlú kan lára gbogbo Àkókó nìyẹn. Ṣé wá rí pé Olódùmarè nífẹ̀ẹ́ wa gan ní ìlú Àkókó. Yèyé, ẹ bá wa kí àwọn tí yín nílé pẹ̀lú èdè ìlú yín, káwọn ènìyàn lè mọ̀ pé èmi náà máa gbìyànjú àti sọ èdè tèmi, ẹ máa rí kó yàtọ̀ síra wọn. Ó yá bá mi kí wọn. Mo bá ogún rí o, mo wá Òkè Àgbè, mo bá rí o,
nílé lóko mo bá rí o mo bá láti ààfin àkókò oyin ọ̀gbàgì mo bá mórí omúrí o uga sọyá mẹ́ o uga sọyá omúrí o uga sọyá mẹ́ o uga sọyá mi uga sọyá mẹ́ o nagajere o omúrí o ga sọyá mẹ́ o omúrí o. Ẹ̀yin ìgbà o gèdè ilẹ̀ wa ní ọkà àkókò láti ìwárọ̀ títí tí ìdọ̀fin ẹ̀gbìnrin ìwọ̀nrìn ìbọ̀jẹ̀ ìkéṣé ọwọ́àṣẹ ìkéṣé ìbàkà ìkànmù ọwálàgbà balẹ̀kó símẹ́rin korowa ìròhó òkíà mákìn gèdèwìn ẹ̀yìn wá o àtẹ́bárí ẹni pé èdè wa yìí yàtọ̀ sí ra wọn dìse àkókò náà ni àkókò àwa ni ọmọ onílẹ̀ obì àwa ni ọmọ arówó ṣoge ṣé lóòṣà ni mọ̀lẹ́bí yín ni bàbá àti ìyá ẹ bá wa ṣe àlàyé díẹ̀. Bẹ́ẹ̀ ni olóòṣà ni bàbá mi olóòṣà ni ìyá mi so bàbá mi ló jẹ́ àwòrò fún òòṣà àrítagósùn ìyá mi ló jẹ́ yèyé amẹ́rọ̀ ọbabìnrin amẹ́rọ̀ Ondo State. Òun náà lẹ ti gbọ́ yìí ó ní pé wọ́n bí òun sí inú ìdílé òòṣà ni òòṣà àrítagósùn eléyìí tí èyí mẹ́nu bà yìí òrìṣà àrítagósùn yìí orí òkè ńlá ni òrìṣà yẹn wà abẹ́ àpáta ńlá ni òrìṣà yẹn wà tí nígbà tí wọ́n ń ja ogun ní ayé àtijọ́ tí ogun bá ti fẹ́ dé ìlú òkè àgbè gbogbo àwọn òkè àgbè pápátá wọn á lọ rọ́ sínú abẹ́ àpáta yẹn kò sí ẹni tá mọ̀ tí wọ́n bá ti rọ́ sínú abẹ́ àpáta yẹn òrìṣà yẹn àwa tilẹ̀kùn wọn ní mọ̀ pé anybody wà bẹ́ẹ̀ àpáta yẹn bóyá ni ò ní lè ó lè gba gbogbo ìpínlẹ̀ Èkó gbogbo àwọn ènìyàn tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó wọ́n máa kó sínú abẹ́ àpáta yẹn àgbà àpáta yẹn nǹkan ń bẹ ní àkókò ẹ̀yin tí ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ rí ẹ lọ ìlú òkè àgbè àkókò tẹ bá dé Ìkàrẹ́ ẹ wọ mọ́tò òkè àgbè àkókò kẹ ní pé òkè àrítagósùn ní ibi tí ẹ ń lọ oríṣiríṣi ìyanu ló wà bẹ́ẹ̀ tẹ bá ti dé ìlú òkè àgbè ẹ béèrè ilé aládé Èkó torí bàbá rẹ̀ ní ọbàrìṣà àrítagósùn aládé Èkó ṣùgbọ́n bàbá yìí ti wọ àjà gẹ́gẹ́ bí ó ṣe sọ wípé ìyá òun ni yèyé amẹ́rọ̀ ọbabìnrin amẹ́rọ̀ fún ìpínlẹ̀ Ondo ìyá yìí tí wọ́n bá ti ń bọ̀ ní orí òkè yẹn ìyá yìí lákọ́kọ́ gun kòkò ẹ̀rọ yìí láfi pẹ̀rọ̀ sí ìlú ní state government káàkiri gbogbo ìpínlẹ̀ local government tó wà ní ìpínlẹ̀ Ondo òun ìyá yìí ti lọ ń pa ẹ̀rọ gẹ́gẹ́ bí ó ṣe sọ wípé ìdílé olórìṣà ni òun ti jáde ẹ máa tó bí ọmọ kélòó ni yín ṣẹ́yìn ní last born ni tàbí ipò wo lẹ́wà náà àwọn ọmọ ìyá àti bàbá yìí. second to last ni mo wà ní ọ̀dọ̀ ìyá mi ọ̀dọ̀ bàbá mi èmi second to last náà ní ọ̀dọ̀ bàbá mi. ó lóun ní àbígbẹ̀yìn ìṣẹ̀lẹ̀ kejì lẹ́yìn ó sì tún ní ẹnìkan àbúrò kan lẹ́yìn ní ọ̀dọ̀ bàbá àti ní ọ̀dọ̀ ìyá gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí ó yẹ kẹ́ kí ọba ṣàgbé mo gbìyànjú yèyé yìí àwọn ni ó jẹ́ ìyàwó ọba àṣàgbáyé ẹlẹ́kẹta nọ́mbà 3 ni wọ́n jẹ́ bàbá rẹ̀ aládèkú tí ó sọ yìí ó jẹ́ ẹnìkan tí mo fi ṣe bàbá ẹgbẹ́ tí mo dá sílẹ̀ ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé Cultural and Traditional Religious Worship Association of Nigeria tó káàkiri gbogbo àgbáyé lónìí bàbá yèyé ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ kó half payment nínú registration owó yẹn gbàyẹ owó sì di 10,000 naira pé kábíyèsí mo fẹ́ kẹ́ tètè register ẹgbẹ́ yìí ó sì ní ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ joyè nínú ẹgbẹ́ yẹn ọjọ́ kan mo kàn rí picture kan ní ẹgbẹ́ ògiri mo rí pé ẹni yìí wà ní ìhòòhò ó kó bèbè sídìí wọ́n ní irú ọdún wo ni ọdún yìí kí ni wọ́n korúkọ ọdún yìí. ọdún pọ́npọ́n la máa ń pè lọ́dọ̀ wa. wọ́n lọ́dún pọ́npọ́n
pọ́npọ́n akéde tó mọ̀ pọ́npọ́n. Ọdún ìlẹ̀kẹ̀ ìlú yẹn bó ṣe máa ń sáàdì yẹn fún ojú ilẹ̀ bá ṣe máa ń lò yẹn. Wọ́n nípa ọdún pọ́npọ́n ọdún ìlẹ̀kẹ̀ wọ́n á tó bèbè sí ìhòhò ni wọ́n máa wà. Mo wá rí fọ́tò yìí pé ọmọdé yìí á ti tó bí ọmọ ọdún 7 tàbí ọmọ ọdún 8 wá ti tó bí ọmọ ọdún mélòó gbà tó ya fọ́tò yìí torí mo rí pé ọyàn ti jáde 12 years olóhùn ti tó 12 years torí ọyàn ti jáde tí ọyàn ti nà báyìí ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ ètò yìí. So ó ní nǹkan kan tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ tí mo fi ń sọ bẹ́ẹ̀ bí mo ṣe rí mo wá wò pé pẹ̀lú ẹni tó ti wà báyìí pé ẹni yìí máa gbé àṣà ìlú ìlárugẹ o wọ́n sọ fún bàbá yìí pé kọ́lọ̀ má jẹ́ kó fẹ́ ọkọ táṣì lọ́nà bàbá yìí náà ní pé àmì o wọ́n wá ní pé ọmọdé ìdẹ́rù mi o bàbá yìí ní pé ṣé o nífẹ̀ẹ́ sí mo ní mo nífẹ̀ẹ́ sí ó ní kábíyèsí mi mo yọ̀ọ̀da ẹ̀ fún ẹ inú mi á dùn ó dẹ̀ pé bí àti bí ọmọ ọdún 12 yìí ni mo ti fẹ́ yèyé tí ó wà ní orí ìjókòó yìí kó tó di pé wá lọ sí school kó tó pé bí ọmọ bí 19 years so kó tó di pé Olódùmarè wá fi àṣẹ sí wípé ó di ìyàwó fólè ní àòfin ọba àṣà àgbáyé. Òun ni ó jẹ́ yèyé Olókun ìpínlẹ̀ Oǹdó nítorí pé bàbá ẹ̀ ti ṣe iṣẹ́ sílẹ̀ fún bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ náà sì ti ṣiṣẹ́ sílẹ̀ fún ìyá ẹ̀ sì wà ní ayé wọ́n sì wà ní ayé ṣùgbọ́n bàbá ti di olóògbé pẹ̀lú ipò tí ìyá wà tí bàbá wà òun ni wọ́n fi sípò gẹ́gẹ́ bí yèyé Olókun ti ìpínlẹ̀ Oǹdó kì í ṣe pé torí kó jẹ́ ìyàwó mi ni wọ́n fi sí ipò yẹn torí wọ́n bí ọkọ dẹ̀ pé nínú ọdún arítagósùn nǹkan kan wà tó dàbí èrè tó dàbí ọpọ́n kí lẹ máa ń pè ọpọ́n tó ní ẹyẹ kan ní kíní báyìí ẹni tó máa sábà ń ru ló máa ń wà níwájú ó dẹ̀ pé yín ni mò ń nípa ẹ̀. Wọ́n máa ń tò ní wọ́n á tò tí wọ́n á pọ̀ gan-an ṣùgbọ́n ẹni tó bá gbé ọpọ́n yẹn ló máa wà níwájú nígbà tí mo fi mọ̀ ọpọ́n yẹn ni ó máa ń rù nígbà yẹn. Tẹ́ bá lọ sórí Facebook mi ààrẹ ọba àṣà àgbáyé tí ẹ bá tó àwọn fọ́tò tó wà bẹ́ẹ̀ uploading picture ẹ máa rí bí wọ́n ṣe tò tí wọ́n máa fi nǹkan kẹ́tí wọ́n sọ wọ́n á fi kan rẹ́ẹ̀dì sán ìdí ẹnìkan wá gbé ọpọ́n yẹn bí ẹyẹ wà ní orí ẹ̀ ẹ máa rí kó sì kéré gan ńgbà yẹn yèyé yìí ni ó wà bẹ́ẹ̀. Láì ní fi ẹ má bínú fún àwọn introduction tí àkọ́kọ́ mú wa ó ní ibi tá à ń lọ ó ní àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ kí ẹ mọ̀ ó dàgbẹ́ yìí náà ni Arugba Olókun àgbáyé àwọn náà ni wọ́n máa ń igba Olókun àgbáyé nínú ọdún Olókun àgbáyé ọdún Olókun ìṣẹ̀báyé àgbáyé èyí tí a máa ń ṣe igba Olókun àgbáyé ọgbà Olókun ìṣẹ̀báyé àgbáyé lẹ́rí tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ní inú stúdíò èyí tí wọ́n sì máa fi ṣàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pàápàá ẹ̀yin tí ẹ ń ṣe alátìlẹ́yìn fún ètò yìí níparí tí a bá ti fẹ́ parí ètò yìí yèyé gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ lẹ́nu ìyá yín ó ní pé látìgbà tí wọ́n ti bí yín pé òrìṣà Olókun ni ó wà ní orí yín ẹ jẹ́ n wá béèrè kí ni àwọn pàtàkì wípé tí ènìyàn bá wá sí di Olókun yálà ó wá bọ Olókun tàbí ó wá kẹ́ Olókun tàbí ó wá bọ fún Olókun kí ni àwọn benefit àwọn tó jẹ́ nǹkan pàtàkì bóyá ẹ lè sọ bí 2 sí 3. Olókun fúnyàn lówó Olókun fúnyàn lọ́mọ ó fúnyàn lọ́rọ̀ pàápàá téèyàn bá wá ń bọ dáadáa Olókun á ní ẹni yìí try ó ń bọ̀ ń sọ ó máa ṣe nǹkan tẹ́nìyẹn bá béèrè nídìí Olókun ló máa ṣe fún Olókun máa ṣe kò sí kan tó Olókun ò lè ṣe fún yàn kò sí kan tẹ̀lé nídìí Olókun tí Olókun fi ń ṣe fún. Èyí tó dẹ̀ wá wú tó dùn mọ́ mi létí jù ni pé Olókun á máa fúnni ní owó ajé ògúngún ló sọ tówó yẹn gangan àti àlàáfíà tówó bá wà ká àlàáfíà wà kẹ́mi gígùn dẹ̀ ṣe wọ̀ gẹ́gẹ́ bọ́n ṣe wí òótọ́ ni Olókun á máa fúnni ní owó nítorí pé inú òkun ni ajé wà tàbá ní pé ká wò ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin ajé àti Olókun ìyàtọ̀ wà ń bẹ tẹ́ bá lọ sínú àwọn ẹ́písòdù tí mo ti ṣe kọjá tí mo ti ṣe sẹ́yìn bóyá bí ọdún bí mélòó kan kẹ́yìn sẹ́yìn mo ti sọ ọ̀rọ̀ nípa Olókun
bí oyè olókun tí ó wà àti wípé ohun tí àwa gbàgbọ́ ní ilẹ̀ Yorùbá ìyẹn olókun tí ó wá sí orílẹ̀-èdè ilẹ̀ tó wá sí ilẹ̀ Yorùbá tí ó fẹ́ bàbá wa bàbá ńlá wa Odùduwà mo ṣe oríṣiríṣi àlàyé nínú àwọn ẹpísòdù tó kọjá so Ajé Ògúnlùsọ onísọbòjì ó yàtọ̀ sí olókun ìdí tá a máa fi sọ pé inú òkun ni Ajé wà tá a sì máa sọ pé Ajé ọmọ olókun Ṣẹ̀ní Adé ìtorí pé inú òkun ni Ajé padà kú sí inú òkun ni a padà sí Ajé sí inú òkun ẹ má jẹ́ kí n sọ jù bẹ́ẹ̀ lọ nítorí pé àwọn àyájọ́ kan wà tá a máa ń pè ẹni bá mọ ibi tí Ajé kú sí ni Ajé a máa bá relé ẹni bá mọ ibi tí a sì Ajé sí ni Ajé a máa bá gbé tí a máa bá jẹ tí a máa bá mu mo ṣe bá fún gbogbo ẹ̀yin babaláwo tí ẹ̀ ń wò mí àbọ̀rú àbọ̀ yìí o bó sì ṣègbà fún gbogbo ẹ̀yin tí specialize tí lineage yìí jẹ́ òrìṣà olókun àti òrìṣà Ajé gbogbo yín pátápátá ni àṣebà kí bàbí kí ó ṣe ọmọ yín ni yèyé tí a gbé wá yìí ẹ bá mi ṣe àdúrà fún ní gbogbo ojú tó ń wò mí wípé kí ó bá lè gbóògo ìdílé bàbá àtìyá ẹ̀ ó lè gbé jáde ibi tí wọ́n gbé dé tí wọ́n gbé ọ̀rọ̀ òrìṣà dé kóun lè gbé jù bẹ́ẹ̀ lọ ju ibi tí àwa náà lọ gbé dé káwọn náà lè gbé jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ohun tí mò ń bọ́ bọ̀ ni pé olókun ó yàtọ̀ sí Ajé ṣùgbọ́n kì í ṣe ti òní ṣùgbọ́n ìyàtọ̀ àwọn kọ̀ọ̀kan tó wà tó papọ̀ lára wọn oúnjẹ tí wọ́n jẹ náà á tún máa papọ̀ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà tí ó tún yàtọ̀ ẹ jẹ́ kí kọ́kọ́ béèrè lọ́wọ́ yèyé àwọn tí àwọn a máa sábà fi bọ olókun títí wọn kéèmí náà tún wá ṣe àfikún fún kí ni àwọn nǹkan tẹ́ máa fi ń bọ olókun tọ̀dọ̀ yìí. a lo àgbò ok à ń lo ẹyẹtù ok à ń lo ẹyẹlé. ok ó ní pé olókun títí àwọn ìyẹn olókun tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ̀nyí pé a máa gba àgbò ram a máa gba àgbò a máa jẹ àgbò nítorí pé ẹran àgbò ni Ajé jẹ lótú Ifẹ̀ tí Ajé fi ń bá ní gbé dọjọ́ alẹ́ onígbàsí máa jẹ ẹyẹtù olóòótọ́ olókun a máa jẹ ẹyẹtù bẹ́ẹ̀ ni olókun a sì máa tún fi ẹyẹlé a máa fi panu nítorí pé ẹran yẹn ò pọ̀ ló jẹ́ gbèdè pé pa á lédè bẹ́ẹ̀ olókun a sì máa gba ẹyẹlé bẹ́ẹ̀ náà ni olókun a máa jẹ ìkúrú a máa joyin bẹ́ẹ̀ ni àwọn kan ní pé àwọn olókun títí wọ́n máa ń gba ẹlẹ́dẹ̀ olókun títí wa olókun ìṣẹ̀ǹbáyé kì í gba ẹlẹ́dẹ̀ Ajé Ògúnlùsọ ni títí ìṣẹ̀ǹbáyé àgbáyé ló máa ń gba ẹlẹ́dẹ̀ òun náà sì máa gba àgbò àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́rí Ajé ń jẹ àgbò ó jẹ yẹtù ó jẹ yẹlé olókun náà máa jẹ ṣùgbọ́n Ajé ń jẹ ẹlẹ́dẹ̀ ilé tí olókun òun jẹ lára àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ tó wà ńbẹ̀ nìyẹn now olókun jẹ́ shell tẹ́ bá wo nǹkan tí ó wà lára kínní yìí ẹ máa rí pé ó bí olókun shell níbi pẹlẹbẹ Ajé a máa tóbi rúdùrú báyìí Ajé a máa tóbi rúdùrú ìmí ìdẹ́gbẹ̀ wà tá jẹ́ kékeré tá jẹ́ lóbótó so Ajé nìyẹn then owó ẹyọ cowries náà lára Ajé nìyẹn so gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ bá mi share ètò yìí ẹ sì bá mi fi ètò yìí ẹ bá mi fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ yìí bóyá bí méjì bí mẹ́ta àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ kí a mọ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni olókun bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni olókun ṣe atọ́nà wọn wá sílé ayé tó jẹ́ pé olókun ló ṣe atọ́nà wọn sí wá sílé ayé tó jẹ́ pé olókun ni òòṣà tí ń bẹ lórí wọn bí irú ẹ̀yin tí ẹ máa sùn tẹ́ máa ríra bára yín ní alágbádúgbò omi tàbí ẹ̀yin tẹ́ bá tí ẹ máa sùn tẹ́ máa rí pé ẹ̀ ń wẹ̀ ní kì í ṣe bí àwọn omi kéékèèké bí omi ńlá ẹlòmíì àti pé òun lè rí parí omi òun rí ẹ̀ǹdìn omi tí òun ti ń wẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ olókun ni olókun ni òòṣà tó wà lórí ẹ̀ tí ó bí ẹlòmíì wà a máa bínú kí nǹkan kékeré tó ṣẹlẹ̀ á ti mẹ́gungun bí ti
bí ti ìyá mi kan ní mo forúkọ bo country tó wà ní Àṣírí. So tí nǹkan bá dédé ṣẹlẹ̀ tí inú yín bá rú ẹ mọ̀ pé kì í ṣe ẹ̀bi yín torí pé ọmọ olókun nìyí. Kò sí ẹni tó bá jẹ́ ọmọ olókun tí ò ń bínú, kò sí ọgbọ́n tó lè dá sí, kò sí bí wàá ṣe lè control ara ẹ tó. Tẹ́ bá wo omi òkun ẹ máa rí kó máa ń ru ni, omi òkun máa ń ru bí omi òkun ṣe ń ru nínú gbogbo àwọn ọmọ olókun a máa ru. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí ẹ lè ṣe tó lè máa jẹ́ kí nǹkan yẹn kí kó wà ní under control. Ó ṣe ṣe kí n sọ̀rọ̀ kí mẹ́nu débẹ̀ kí n tó parí ètò yìí, ká tó parí ètò yìí. Yèyé sì máa ṣe àdúrà fún wa nídìí olókun ìṣẹ̀ǹbáyé àgbáyé, ṣùgbọ́n mò ń bọ̀ náà. Àwọn kọ̀ọ̀kan wà tí mo fẹ́ kí ṣe ní àlàyé fún wa. Ẹ má bínú pé mo fast torí mi fẹ́ kí fídíò yìí ó gùn púpọ̀. 30 minutes péré ni a fẹ́ jẹ́ kí fídíò yìí ó jẹ́. Àjà olókun ni eléyìí ó jẹ́ pé orí olókun òun ló wà bẹ́ẹ̀. Ojú mi lọ ibẹ̀ náà ni mo ṣe wò. Ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ẹgbẹ́ kan tí à ń pè ní ẹgbẹ́ Malòkun. Àwọn ẹgbẹ́ kan wà tí à ń pè ní ẹgbẹ́ Malòkun. Gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ẹgbẹ́ Malòkun yìí, gbogbo wọn pátápátá àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n wà pẹ̀lú olókun, àwọn ni ọmọ ẹgbẹ́ Malòkun. Gbogbo àwọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ Malòkun yìí kò sí gbogbo wọn náà tí wọ́n ní máa bí. Ta ló wà mẹ́ta ó? Kò sí gbogbo, ẹ má bínú, wọn kan géètì ni. Kò sí gbogbo wọn tí wọn ò ní máa bínú. Gbogbo wọn pátápátá ni wọ́n máa bínú. Gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Malòkun yìí. Tí ẹ bá wádìí sọ́tún, tí ẹ wádìí sósì, òòṣà olókun náà ni á wà lórí wọn. Òòṣà olókun òun ni ó máa wà ní orí gbogbo àwọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ Malòkun. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ máa ń wà tí ó máa ń sábà dojúkọ àwọn ọmọ ẹgbẹ́ Malòkun tàbí àwọn tó bá jẹ́ tí òòṣà olókun bá wà ní orí wọn. Lára àwọn ìpèníjà tí ó máa ń sábà dojúkọ wọn tó sì jẹ́ pé gbogbo ayé pátápátá ló mọ̀ sí, òun ni ìpèníjà nípa ọ̀rọ̀ ọkùnrin. Òun ni ìpèníjà nípa ọ̀rọ̀ ọkùnrin. Ìyẹn ọkọ, ìpèníjà nípa ọkọ a máa sábà dojúkọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Malòkun tàbí àwọn tó òòṣà olókun bá wà ní lórí wọn. Wọ́n á sì máa bínú gan tí wọ́n á máa ba nǹkan jẹ́. Wọ́n lè kọ́lé kan tó fúnra wọn wó. Wọ́n lè kọ́lé kan tó fúnra wọn wó nítorí pé wọ́n máa ń bínú. Nítorí pé wọ́n máa ń bínú. So ọkọ tó bá máa fẹ́ wọn, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ọkọ òun ní láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ sùúrù tẹ̀ ni ọkọ yẹn gbọ́dọ̀ ní. Ṣùgbọ́n kò sí ọkọ tó bá fẹ́ wọn tí ó bá fi wọ́n lọ́kàn bá tàbí tó múnú wọn dùn tí ò ní rí owó. Ẹlẹ́gbẹ́ bíi pé ATM ni wọ́n á ṣe jẹ́. Ẹlẹ́gbẹ́ bíi pé ATM ni wọ́n jẹ́. Mi ìfẹ́ kí wọ́n jù kí orí yèyé má bàa wú ju mo fi kọ́kọ́ rẹ̀ rí. So tí ẹ bá fẹ́ ọmọ ẹgbẹ́ Malòkun tàbí tí ẹ fẹ́ ẹni tí òòṣà olókun wà ní orí rẹ̀, tẹ́ bá tọ́jú rẹ̀ dáadáa, ẹ ti ṣubú lówó, igi owó ni wọ́n á jẹ́ fún yín tàbí kí sọ pé ATM ni wọ́n á jẹ́. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá mú wọn bínú ní gbogbo ìgbà, gbogbo kan á máa dojúrú. Gbogbo kan á máa dojúrú. Bí wọ́n ṣe bínú tí wọ́n náà ń bínú tí wọ́n ní gbogbo kan dojú. In fact, àti ilé àti ọ̀nà àti iṣẹ́ gbogbo ìpàpátá náà ni a máa dojúrú. Ìdí nìyí, àmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin ọkùnrin, àwa ọkùnrin tí a bá fẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ Malòkun, ìyẹn àwọn ẹgbẹ́ tí ń bẹ nínú òkun. Ẹgbẹ́ tí ń bẹ nínú òkun pọ̀, ṣùgbọ́n particular nínú ẹgbẹ́ Malòkun tàbí nínú ẹgbẹ́ ọmọ omi alájé tàbí ọmọ omi olókun, ẹ̀yin tí ẹ bá fẹ́ wọn,
ẹ gbọ́dọ̀ ní ẹ gbọ́dọ̀ ń wá gbogbo ọ̀nà láti máa mú inú wọn dùn a sì gbọ́dọ̀ mọ bí a ṣe lè máa dùn wọ́n so eléyìí dúró sí apá kan ẹlẹ́kejì ẹni tí òòṣà Olókun bá ti wà lórí rẹ̀ tàbí tí o jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ Malokun tí o ṣèwádìí ara ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni wàá máa ní ẹ̀yin èèyàn wa mo kí yín pé ẹ káàbọ̀ padà ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì ni ó ṣe ségesège tí fídíò yẹn fi cut off ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ṣe darapọ̀ mọ́ wa ẹ bá wa share ètò yìí ẹ bá wa share ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ wípé ẹni tí òòṣà Olókun bá ti wà ní orí rẹ̀ tí ó ṣèwádìí ara ẹ̀ dáadáa nítorí pé ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ ò máa gbé ẹni tí òòṣà Olókun bá ti wà ní orí rẹ̀ tí Olókun bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò bá ṣe nǹkan yẹn ní àkókò yẹn ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni ó lè dojúkọ ó lè affect marital life ẹ̀ ó lè affect iṣẹ́ ó lè affect ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ kó máa rí owó ná kó di ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ yálà lẹ́nu iṣẹ́ tàbí níbi ọjà tàbí kí ó di ẹni tí ó ń ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀jẹ̀ èérí nítorí pé Olókun béèrè nǹkan ní ọwọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé bóyá káwọn lọ da èso sínú omi òkun káwọn lọ da iyọ̀ sínú omi òkun káwọn lọ ju kinní kan sínú omi òkun eré ọmọdé nìyẹn o ojú bẹ́ẹ̀ ohun tó yẹ ká ṣe ni pé tá a bá ṣe ìwádìí ìyẹn lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa Olókun dáadáa tá a bá ṣe ìwádìí nípa àwọn tó mọ̀ nípa Olókun dáadáa wọ́n á bá yín ṣe ìwádìí wọ́n á lè kọ́kọ́ mọ̀ wípé Olókun ni òòṣà tó wà lórí yín àti pé nǹkan báyìí ni yèyé Olókun ni ó ń béèrè lọ́wọ́ yín tí ẹ bá ṣe nǹkan bẹ́ẹ̀ fún tí ẹ múnú rẹ̀ dùn ẹ̀yin náà ẹ máa wá rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo nǹkan á yí padà nítorí pé Olókun máa ń dúró ti àwọn ọmọ ẹ̀ Olókun máa ń dúró ti àwọn ọmọ ẹ̀ Olókun dẹ̀ máa fẹ́ kí àwọn ọmọ ẹ̀ kí wọ́n mọ̀ṣì tàbí kí wọ́n ráre nítorí pé Olókun ló ní ajé Olókun ló ní ọrọ̀ Olókun ló ní ohun gbogbo nítorí náà bẹ́ẹ̀ náà ni gbogbo àwa tí a bá jẹ́ ọmọ Malokun lèmi náà jẹ́ èmi náà jẹ́ ọ̀kan ẹgbẹ́ Malokun jẹ́ ọ̀kan náà àwọn ẹgbẹ́ tí òbí lọ́tọ̀ so àwọn tá a bá jẹ́ ọmọ Malokun báyìí ẹ jẹ́ a máa ṣèwádìí ara wa ká mọ ohun tí ẹgbẹ́ wa fẹ́ ẹ jẹ́ ká máa ṣèwádìí ara wa ká mọ ohun tí Olókun náà fẹ́ lọ́wọ́ wa tá a bá lè ṣe àwọn nǹkan wọ̀nyí ọ̀nà wa là tó bá jẹ́ ọmọ la bá fẹ́ tó bá jẹ́ pé iṣẹ́ ni tó bá jẹ́ pé ìrìn àjò sí òkè òkun ìyẹn ìrìn àjò sí ìlú òyìnbó ṣe bí orí omi òkun náà la máa gbà kọjá ìrọ̀rùn náà ló máa bá dé tí a bá lè ṣe ohun gbogbo tí ó bá yẹ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ń du ipò yálà tó sì jẹ́ pé ipò tó ń dùn yìí ìjẹ́ ó tilẹ̀ ti lọ bá òrìṣà ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀ ìjẹ́ ó ti lọ bá Olókun sọ wípé ohun báyìí lòun fẹ́ ṣe kí ni Olókun fẹ́ lọ́wọ́ òun tí nǹkan yà fi bọ́ sí ní ìrọ̀rùn bóyá la ṣe irú eléyìí tàbí irú project kan lẹ fẹ́ ṣe ẹ ti ṣe lálàkọ́kọ́ ẹ lulẹ̀ ẹ ṣe lẹ́lẹ́kejì ẹ lulẹ̀ bóyá ti ṣe tó bí ẹ̀ márùn-ún tẹ́ ẹ lulẹ̀ ẹ ṣe kúkú wá béèrè ọ̀nà kí ẹ béèrè lọ́wọ́ ọkọ orí yín ìyá mi kan máa pe òòṣà orí èèyàn ní ọkọ orí ẹ̀ ẹ ṣe béèrè lọ́wọ́ ọkọ orí yín pé kí ló fẹ́ gbà lọ́wọ́ mi kí gbogbo nǹkan lè lọ pẹ̀lú ìrọ̀rùn fún mi ẹ jẹ́ ká gbìyànjú kí a máa ṣe eléyìí èmi sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn níbẹ̀rẹ̀ ọdún yìí tó yẹ kó ṣe àyẹ̀wò kó tilẹ̀ wo bí ọdún yìí á ṣe rí fún wọn rárá wọ́n wá wí pé ó ti ṣe kan ní last month ṣe kan ní last year ọ̀pọ̀ ló yẹ kó béèrè pé kí ni ṣẹ̀dá fẹ́ gbà lọ́wọ́ òun ní ìbẹ̀rẹ̀ ọdún yìí tí ọdún yìí á fi dún tá fi dùn fún òun kí ni Olókun fẹ́ gbà ní ọwọ́ òun tóun á fi ṣe gbogbo pẹ̀lú ìrọ̀rùn kí ni ẹgbẹ́ òun fẹ́ gbà lọ́wọ́ òun tí ẹgbẹ́ á fi tì òun lẹ́yìn tá fi bá òun rin ìrìn àjò ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ ní wa ni à ń ṣe irú nǹkan báyìí ẹ jẹ́ kí n máa fi eléyìí kí n máa fi kí gbogbo
ẹ̀yin tí ẹ wà ní ìpínlẹ̀ Ondo àti agbègbè ìpínlẹ̀ Ondo pé ẹ kú ìmúra ayẹyẹ ọdún Olókun, ọdún ajé Olókun ti ìpínlẹ̀ Ondo, èyí tó máa wáyé ní pálásì kábíyèsí ọba aládé Tóyìnbó aládé Lucy Ògúnládé Ọ̀dúdú Àsòdìdẹrọ̀ Déjì ti ìlú Àkúrẹ́ on the 16 ìyẹn Monday ọ̀túnla yìí on the 16th of January ni a máa ṣe ayẹyẹ ọdún ajé Olókun ti ìpínlẹ̀ Ondo. Ọdọọdún náà ni a máa ń ṣe, ti last year ni a ṣe ní pálásì ọba Gbádégẹṣin Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ ni a ti ṣe. Tẹ́ bá lọ sórí Facebook page mi ẹ máa, kódà lórí YouTube gan ẹ máa rí wọn bẹ́ẹ̀, ẹ máa rí yèyé bí wọ́n ṣe lu ajé Olókun àti pé bí wọ́n ṣe ń ṣe ìwúre ajé Olókun yẹn di ti ọdún tó kọjá. Bẹ́ẹ̀ náà ni yèyé náà tuntun múra sílẹ̀ láti tún ṣe ìwúre nídìí ajé Olókun fún gbogbo àwọn tí wọ́n wà ní ìpínlẹ̀ Ondo àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáyé. Ìyẹn ní ọ̀túnla. Èyí tí ẹ bá ń gbọ́ mi, tí ẹ bá ní àǹfààní láti wá ní dédé agogo mẹ́wàá ní dédé agogo mẹ́wàá, ẹ jẹ́ kí n wò bóyá a máa rí alvat yẹn sáré, bóyá màá rí sáré play ní dédé agogo mẹ́wàá ní Àkúrẹ́ ní pálásì Déjì ní Àkúrẹ́ ni ó ti máa wáyé. Èyí tí ok, ẹ jẹ́ ká gbọ́ díò ẹ̀ alvat ẹ̀. Ọdún àti pé ọdún àti jọ owó ọmọ òyì nílé lóko lájò. Ẹ má bínú, òun kọ́ ni eléyìí tí mo play. Ajé ọjà ìfẹ́. Èjìgbò mẹ́kùn ọdún sí dé. Ajé ti sọmọ dẹrú. Ajé ti ṣẹrú ọmọ. Ajé ànàgbàlagbà. Ó ṣẹ̀ṣẹ̀ ìkọlà ẹgbẹ́. Ajé Olókun Festival 2023. Ajé o, oríṣọ̀ òjì. Ajé òmìnirí aṣọ̀rọ̀ gbogbo dayọ̀. Ajé farakalára alára dẹlẹ́ ni. Ajé farakajẹ̀rọ ajẹ̀rù dẹlẹ́ ni. Ajé ọ̀rọ̀ farakọ̀rọ̀ mú ọ̀rọ̀ kún dẹlẹ́ nìyàn. Ajé òkùnkùn oríṣọ̀ òjì. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ bíbí Ondo State, ajé farakàn wá ní ọdún 2023. Àràjẹ́ ló àràjẹ́. Ọdún àti pé ọdún àti jọ owó ọmọ òyì nílé lóko lájò. Ẹ má bínú, eléyìí tí mò ń wá gangan mi tí rí. Ẹ má bínú. Ọdún jíngò eléyìí tí mo fẹ́ play gangan. Jẹ́ lọ sórí Supreme. Ọdún ajé Ondo State. Ondo State ni mo ti play ti sí. Bí ọdún àti jọ o, ọdún àti bí ọdún. Ajé ọjà ìfẹ́. Èjìgbò mẹ́kùn ọdún sí dé. Ajé ti sọmọ dẹrú. Ajé ti ṣẹrú ọmọ. Ajé ànàgbàlagbà. Ó ṣẹ̀ṣẹ̀ ìkọlà ẹgbẹ́. Ajé Olókun Festival 2023. Ajé o, oríṣọ̀ òjì. Ẹ má bínú gbogbo ẹ̀yin olùgbọ́ mi. The representative of energy of wealth and market profitability, the goddess of commerce and prosperity. Ó yà wò sí di annual Ajé Olókun Festival pẹ̀lú ìwúre ọdún èyí tó fẹ́ wáyé nílùú Àkúrẹ́. Òrìṣà bí ajé òsì o, ajé lágbàáyé mọ́lẹ̀ o. Ẹgbẹ́
ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé cultural and traditional worshipers association of Nigeria and overseas ló state chapter ló gbẹ̀tọ̀ yìí kalẹ̀ ọjọ́ Monday 16th of January ní agogo 10 òwúrọ̀ ní kẹjá ti pàdé orí ọdún ajé la fi ń ṣe ìwúre níbẹ̀rẹ̀ ọdún kájọ lè bá bá wa gbé ọdún àfin nílẹ̀ Yorùbá láti ń ṣe ṣùgbọ́n àfin ti dẹ́jì ló kàn ibẹ̀ láti bẹ̀rẹ̀ láti tẹ́lẹ̀ èyí là ṣe ìbọ̀dé wọnú ọjà títí dé cultural center Adégbèmílé àǹfààní bẹ́ẹ̀ púpọ̀ ju ti àwọn ìgbàlódé ìṣídásílẹ̀ ìgbáyà sókè ìwà ìbàjẹ́ àwọn tó mú wá àtàwọn tí ń kópa bẹ̀ wá torí ayé kodò ẹ̀ jẹ́ ká máa lọ́wọ́ nínú tó máa mú ìdàgbàsókè bá ìlú o ẹ̀ lè pèsè iṣẹ́. Jíngù yẹn ni ẹ gbọ́ yìí ẹ má bínú jíngù tí wọ́n ṣe fún ọdún ajé yẹn ó tó oríṣi márùn-ún ṣùgbọ́n eléyìí tí mo play láti gangan ni mò ń wá ẹ má bínú so gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní agbègbè ìpínlẹ̀ Ondo tàbí tí ẹ wà ní ibikíbi ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ bá lè wá ẹ máa pàdé iye Olókun ti ìpínlẹ̀ Ondo nígbà tí yóò máa ṣe àdúrà tí yóò máa ṣe ìwúre fún gbogbo ọmọ bíbí orílẹ̀ àti àlejò ìpínlẹ̀ Ondo orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé gbogbo ẹnikẹ́ni tí a bá fẹ́ pé yèyé Olókun ti ìpínlẹ̀ Ondo Arugba Olókun Àgbáyé tí ẹ bá fẹ́ pè wọ́n yálà kan bá yín bọ ajé Olókun tàbí ẹ fẹ́ kí ẹ fẹ́ ṣe ìwádìí ẹ lè pè wọ́n sí orí 070 39 86 28 41. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 070 39 86 28 41. Phone number tí ṣe WhatsApp number yìí ni phone number tí ẹ lè pè wọ́n sí nìyẹn òun náà sì ni WhatsApp number wọn èyí tí ẹ bá sí orílẹ̀-èdè Nàìjíríà tí ẹ bá fẹ́ kí wọ́n bá yín bọ ṣé òòṣà yìí nìkan lẹ̀ ń ṣe ní tàbí tún ní nǹkan míì tẹ̀tún. Mo tún ní iṣẹ́ mi bíi catering so mo ń ṣe cake mo ń ṣe decoration so mo ń ṣe snacks small shots àti event planner. So òun náà lè ti gbọ́ lẹ́nu wọ̀nyí wọ́n wò gẹ́gẹ́ bíi pé ọ̀dọ́ sì ni wọ́n ọ̀dọ́ sì ni wọ́n náà ni wọ́n fi wòye pé káwọn sì tún mú nǹkan díẹ̀díẹ̀ wọn òun ni wọ́n fi mú catering wọ́n ní iléeṣẹ́ catering tó jẹ́ catering service tí ó tóbi tí wọ́n sì ní àwọn ọmọọṣẹ́ tó pọ̀ wọ́n dẹ̀ ní àwọn òṣìṣẹ́ tó pọ̀ tí wọ́n máa ń bá wọn ṣiṣẹ́ tẹ́ bá fẹ́ pè wọ́n fún bóyá wedding tàbí ẹ fẹ́ ṣe ẹ́ ní event the same number yẹn náà ni ẹ máa pè wọ́n sí èyí tẹ́ bá sì fẹ́ kán bá yín bọ Olókun tàbí kán bá yín bọ Ajé àwọn number yẹn náà lè máa pè wọ́n sí tẹ́ bá wá fẹ́ kí èmi ó bá yín ṣe ìwádìí yálà ẹ fẹ́ ṣe general consultation láti mọ òòṣà tó wà lórí yín tàbí ẹ wò pé òòṣà Olókun ló wà lórí yín ṣùgbọ́n ẹ ṣọ́ tó ẹ fẹ́ mọ̀ nínú general consultation yẹn náà ni owó tèmi máa fi báyàn ṣe general consultation ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n tí àbábá yín ṣe ẹ̀yin náà ẹ máa rí ìyàtọ̀ ní pẹ̀lú àwọn eléyìí tí ẹ ti ń ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ Olódùmarè ẹ rí àwọn ohun tí ẹ̀yin expect ẹ sì gbọ́ àwọn ohun tí ẹ ń wish láti mọ̀ ní life yín so ẹ lè pe èmi náà sí orí 080 33 70 2625 080 33 70 2625 yálà ẹ fẹ́ kí a bá yín borí ni tàbí àwọn oríṣiríṣi àwọn iṣẹ́ tó kù ṣùgbọ́n èmi ò ń ṣe oògùn owó fún ẹ̀yin tẹ́ pé kábíyèsí ẹ fẹ́ ṣe oògùn owó èmi ò ń ṣe oògùn owó mi sì ń ṣe oníṣègùn wípé ẹnìkan lè pè mí ní ọjọ́ kan pé kábíyèsí wípé òun fẹ́ ṣe oògùn ìkà ẹjọ́ èmi ò ṣe ẹgbẹ̀jì olóògùn ìkà èmi ò ń ṣe oníṣègùn elétùtù ni mí kò sí ìṣòro tẹ́ bá dojúkọ àbá yín rú àbá yín tù àbá yín bẹ àwọn àgbà àbá yín bẹ àwọn ẹgbẹ́ gbogbo ẹ̀ ọ̀nà yín àwa ní ojú tù ú ìwọ́n tó bá sọ pé àkábíyèsí fẹ́ bó ránṣẹ́ sí mi èmi ò ṣe oníṣègùn ṣùgbọ́n àwọn yèyé àwọn máa ṣe díẹ̀díẹ̀ ní ìṣègùn ṣùgbọ́n èmi wọn fi fún mi so ṣùgbọ́n gbogbo ìṣòro tó bá lè dojúkọ ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run pẹ̀lú gbogbo àwọn irúnmọlẹ̀ tá a jókòó tì á bá yín ṣẹ́gun lẹ́kọ̀ọ́ sí 080 33 70 2625 ṣùgbọ́n ẹ má pè mí direct
ẹ má pè mí direct, ẹ send message sí mi lórí WhatsApp. Ẹ má pè mí direct, ẹ send message gbogbo ìgbà ni mo máa ń sọ nítorí mo máa ń busy gan. Ẹ send message sí mi ẹ send message sí mi lórí WhatsApp. Tẹ́ bá either voice note tàbí text message, ẹ sọ orúkọ yín, ibi tí ẹ ti ń sọ̀rọ̀ àti ohun tí ẹ fẹ́ kí a ṣe fún yín, so òun lẹ máa fi ránṣẹ́. So anytime tí bá ti come online, always online náà ni, but àwọn tí mo máa ń bá sọ̀rọ̀ máa ń pọ̀ gan, so màá tí bá ti wá ìwo WhatsApp mi dé ọ̀dọ̀ yín, màá reply yín. So mi fẹ́ kí wọ́n pè mí, mi fẹ́ kéèyàn pè mí, so ojú òní tiwa o. Ká tó máa lọ fún episode 89, episode 90, nǹkan ńlá ló ń bọ̀. Pàápàá fún ẹ̀yin tí ẹ ń béèrè fún àwọn episode kan ní èdè òyìnbó ní English, lágbára Olódùmarè a máa gbìyànjú láti ṣe, bóyá by February a máa gbìyànjú láti ṣe, at least by February a máa níbi bí English episode bóyá bí 3 sí 4. So ṣùgbọ́n àwọn tí a fẹ́ gbé yẹ̀wò ní episode 90, àwọn tó lágbára ní ẹkú ojú lọ́nà. Ká tó máa lọ, yèyé máa ṣe àdúrà fún wa ní ìdí Olókun. Bóyá iye. Los fún wa bá wọn. Kọ́ra ṣí sí ẹ̀kọ́. Bóyá ṣí dáadáa. So. Mo ṣàdúrà fún yín lọ gbogbo ẹ̀yẹ bí tó wò ní yóò ní òní pọ̀. Ìṣẹ́ tí ń gbọ́ mi kò ní sí o. Olókun wa kárí àdúgbò ọlá kárí ọlá fún ọba ẹ̀. Àríbá tí àwọn náà gbèjà. Nínú ọdún báyìí, àríbá tí àríkú wa ṣe nínú ọdún yìí o. Olókun àjíkí olú. Olókun ìlẹ̀kẹ̀ wọ̀wọ̀, lèyẹ olókun tẹ̀yìn ajé ìta o. Nílé olókun làwa ti jó, nílé olókun làwa ti yọ̀, nílé olókun tẹ̀yìn ajé ìta o. Olókun àtàrí ọlá fún ọba àtàrí àjẹ fún wa, àríwá tí àwọn ọmọ ìgbà ìgbà tó àwọn bá di eré àwọn àtẹwà lọ́wọ́, ó jẹ́ ìgbéga aláwọ̀ ní sẹ́dá àwọn àtẹwà lọ́wọ́, ọ̀la náà wọ́n bá àwọn àtẹwà lọ́wọ́, ọmọdé àríwá tó àgbàlagbà àríwá yọ, àníṣe àtẹ̀tù, wọ́n ní wọ́n káàdì bá àwọn alọ́wọ́ lọ nílò, láàárín ẹgbẹ́ àníjẹ ní ẹ̀mí ẹ̀rọ ìbẹ̀ òṣìṣẹ́ bẹ́ẹ̀ o. Ìdí Olókun ìṣẹ̀ǹbáyé àgbáyé náà ni wọ́n ti wúre fún wa yìí. Gbogbo ẹ̀yin tí ẹ fi ìgbàgbọ́ tí ẹ fi ṣe àmì àṣẹ Ìdùmarè, bẹ́ẹ̀ náà la ṣe rí o. Wọ́n ti ṣàdúrà owó fún wa, wọ́n ti ṣàdúrà owó fún wa, wọ́n ti ṣàdúrà ajé fún wa, ohun gbogbo tí wọ́n ṣe ní ìwúre fún wa, a rí bẹ́ẹ̀, a ṣe bẹ́ẹ̀ fún wa, àmì àṣẹ Ìdùmarè. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo ẹ̀yin tí a jọ ṣètò lónìí. Fídíò yìí ẹ fi ránṣẹ́ sí ẹnìkan tàbí ẹlòmíràn. Ẹ̀yin tí ẹ ti bá wa náwó sí studio, mini studio la ṣe wà yìí. A ṣì ń àti bẹ̀rẹ̀ construction ti ilé tí mo ti ń sọ ti pẹ́ pé a fẹ́ ṣe. Mini studio ni a ṣe wà yìí. Tẹ́ bá rí ẹ rí pé ibi tá a ti ń ṣe fídíò wa níbi episode bí 3 sẹ́yìn sí 4 sẹ́yìn, ó ti yàtọ̀ sí àwọn ibi tí a ti ń ṣe tẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe náà, Olódùmarè ò ní kún yín lọ́wọ́. Ẹ ṣe gbìyànjú láti bá wa dá sí ọ̀rọ̀ studio yìí. Ẹ̀yin tẹ́ ẹ ti dá sí àrọ̀ yìí, ẹ bá wa dá sí. Gbogbo ẹ̀yin tẹ́ olólùfẹ́ ètò yìí, tẹ́ ń jẹ àǹfààní ètò yìí, ẹ bá wa dá sí, ojú òní tiwa. A tún pàdé ní episode 90 láìpẹ́ náà ni la máa mú wá. Ẹ kú ojú lọ́nà. Ọ̀sẹ̀ funfun
sẹ́sẹ́sẹ́ ọ̀sẹ̀ funfun sẹ́sẹ́sẹ́ ọ̀sẹ̀ funfun sẹ́sẹ́sẹ́ babaláwo adélé